Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Mọ́sálásí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni à ń bẹ ní ìlú Madinatul Munawwara. Kí Ọlọ́run kó má ṣe àyè ilé wọ̀ fún ẹnì kankan wa. A bá ilé iṣẹ́ wa Qiblatain Travels àtọ́, a bá wọn wá sí Umrah Ramadan 2022. Mo fẹ́ yára sọ̀rọ̀ nípa Mecca àti Medina. Ìyàtọ̀ wo ní ń bẹ láàrin Mecca àti Medina, àti wípé tá bá fẹ́ ṣe umrah tàbí hajj, èwo ló yẹ ká kọ́kọ́ lọ, ṣe Mecca ni àbí Medina? Báwọn míì bá gbéra láti ìlú wọn, wọ́n kọrí lọ sí Mecca sòsé, àwọn míì wọ́n mọ̀ kọrí bọ̀ wá sí Medina sòsé. Àti wípé kí làwọn ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ nípa ìlú méjèèjì. Àkọ́kọ́ náà kò sí ní tó burú bí pé tí ẹ bá fẹ́ kú òǹlù rẹ̀ kó kọ́kọ́ kọrí sí Mecca àbí Medina. Èyí tó ṣe pàtàkì ni wípé iṣẹ́ tí a fẹ́ lọ ṣe ká gbajúmọ̀ ní ibẹ̀. Téèyàn bá fẹ́ lọ ṣe umrah tó bá kọ́kọ́ lọ sí Medina, a jẹ́ pé ó fẹ́ lọ ṣe ziyara Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí ni à ń pè ní ziyara? Òun náà ni ká bẹ̀ Ànábì wa Muhammad wò, ó dẹ̀ fẹ́ lọ sálámọ̀ sí Ànábì. Tá a bá ti wá dé mọ́sálásí yẹn, ká rí dájú wípé à ń kírun wákàtí 5 nínú mọ́sálásí yẹn. Bákan náà ká dẹ̀ rí dájú pé à ń yan náfìlà nínú mọ́sálásí yẹn. Ká sì rí dájú pé a sálámọ̀ sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìyẹn ni wọ́n ń pè ní rawda. Àwa lè mọ̀ rí inú rawda yẹn wọ̀, bọ̀dá bá ti ń wò lọ́ọ̀kan báyìí ká ṣe assalamu alayka ya rasulallah, assalamu alayka ya rasulallah. Iya salatu tí agbára tó bá ká ṣe, ká dedicate ẹ̀ fún Ànábì wa Muhammad. Bákan náà ká dẹ̀ visit àwọn ààyè alápọ̀nlé èyí tí ń bẹ nílùú Medina. Lẹ́yìn náà a wá kọrí lọ sí ìlú Mecca, a lọ ṣe iṣẹ́ tí a bá fẹ́ ṣe. Tó bá yẹ pé hajj ni a fẹ́ ṣe, a lọ ṣe ní Mecca. Tó bá yẹ pé umrah ni, a lọ ṣe ní Mecca. Tó bá jẹ́ pé Mecca ni a kọ́kọ́ lọ, a jẹ́ pé iṣẹ́ la máa kọ́kọ́ lọ ṣe nìyẹn. A máa kọ́kọ́ lọ ṣe umrah tàbí hajj. Tí a bá parí ẹ̀ tán, a wá darí sí ìlú Medina, a wá sálámọ̀ sí Ànábì. Nítorí pé a lè ti síwájú, a lè ti sí ẹ̀yìn. Ṣùgbọ́n ohun tó ṣe kókó mẹ́rin ni wípé kí a má fi ìlú kan, ká má fi pa ìlú kan rẹ́. Ká má ní mo ti dé Mecca, mo ti sòkò àṣetọ́nì, mo ti tàwáàfù, mo ti sásàfà àti mọ́wà tó ìdílé. Kò sí ní fẹ́ lọ mú ní Medina. Ẹlòmíràn ni kò sí ẹ̀kan Medina, eré lásán ló wà ń bẹ, a kàn ń sùn ní. No, gbogbo àwọn ààyè yìí ààyè àṣẹ ni pé Ànábì ti ẹ̀ kọjá lórí ilẹ̀ yìí rí. Sàhábé Ànábì kan ti ẹ̀ kọjá lórí ilẹ̀ yìí, ká tó máa sọ iye àwọn sàhábà tí wọ́n lo orí ilẹ̀ tí a wà yìí. Ń túmọ̀ yìí pé ẹni tọ́lọ́run bá kádàrá pé kó rí mọ́sálásí yìí wọ̀ àbí ó rí mọ́sálásí tọ̀hún yẹn náà wọ̀, Ọlọ́run bá fẹ́ràn rẹ̀ ni. A máa ń gbọ́ tí wọ́n sọ pé al-haramain. Ìtumọ̀ al-haramain ni pé àwọn ààyè alápọ̀nlé, àwọn ààyè ọ̀wọ̀ méjì. Ó túmọ̀ pé ààyè yìí wọ́n ń pè ní haram. Tí tó wà Mecca náà wọ́n ń pè ní haram. Tí a bá ní mo wà ní haram, wàá béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa pé haram èwo ló wà, ṣé Mecca ni àbí Medina? Ẹlòmíràn máa ń ṣe mistake, àwọn òbí Mecca nìkan ní jẹ́ haram. No, Mecca ń jẹ́ haram. Nítorí ẹ̀ ń jẹ́ haram ní Mecca, òun náà ni Kaaba àti gbogbo ilẹ̀ tó yí Kaaba ká, òun ní jẹ́ haram. Èyí tó ń jẹ́ haram níbí báyìí, òun ni mọ́sálásí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Eléyìí ni àlàyé ráńpẹ́ nípa Mecca and Medina. Kí Ọlọ́run kó má ṣe ààyè yìí léèwọ̀ fún ẹnì kankan wa. Wẹ́n tó fẹ́ wá, Ọlọ́run kó ṣe wọ́n wọ̀ fún wa. Qiblatain Travels and Tour wọ́n bẹ fún wa láti mú ìrìn àjò wa rọrùn. Yálà hajj ni tàbí umrah, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa àbí kẹ́ DM mi fún more information. Ma'as salama wa ila liqa.